ẹlòmíì ò mọ̀ wípé títí kan ọmọọṣẹ́ kì í ṣe gbogbo ọmọọṣẹ́ tó bá mú wá fúnyàn náà lèèyàn ń gbà. Àwọn ọmọọṣẹ́ mi wà tó bá ti gbà wọ́n báyìí abilu ló gbà. Kì í ṣe gbogbo ọmọ ọ̀dọ̀ tó bá mú wá sọ́dọ̀ yàn lèèyàn ń gbà. Ní làwọn ẹlòmíì ṣe máa béèrè sí kí wọ́n tó gba ọmọ ọ̀dọ̀, kí wọ́n tó gbọmọṣẹ́. Nígbà wáṣẹ̀ tó bá dá kọ́ńpìnì kalẹ̀ kó o tó gba àwọn èèyàn síbẹ̀ wọ́n á máa béèrè sí. Torí ẹlòmíì wà olórí burúkú ni kí fádáríjì wà tó bá ti gbà sí kọ́ńpìnì yẹn tó ti ń rókè nǹkan àdẹ́bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. Ṣùgbọ́n Elédùmarè ò ní jẹ́ ká ṣìṣe. Ìgbà míì máa ń wà tó jẹ́ wípé àwa lè gbọ́ ọmọ ọlọ́mọ tọ́ sílé káwọn ìyàwó wa máa bínú pé kí spirit wọn máa ṣiṣẹ́ papọ̀ toró máa ń ní àwọn èèyàn tí spirit wọn máa ń connect pẹ̀lú wa. Tí èèyàn bá feel negative energy kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Negative energy ni wípé ẹni tí nǹkan ìwà àti ẹ̀ kò lè jọ wọ̀. Ẹ gbọ́ nǹkan tí Ifá yẹn sọ. Ifá ní ohun ègún òjọ́ tẹ̀ gbà. Ẹja wí bẹ́ẹ̀ ohun ègún òjọ́ tẹ̀ gbà. Bẹ́ẹ̀ ni tẹ̀gbá òjọ́ tọ̀yọ́. Ṣé gbọ́ nǹkan tí Ifá yẹn sọ? Ohun that means pé èdè tí wọ́n ń sọ ní Abẹ́òkúta ó yàtọ̀ sí Ọ̀yọ́. Ibi tẹ́yìn ò tí ń mọ̀ nìwí yẹn wípé tribe nílẹ̀ Yorùbá ó pọ̀ jù kan tí gbogbo wa gan ń rò lọ. Torí Ifá sọ pé ohun ègún àwọn ègún Ifá ní kò jọ tẹ̀gbá. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wo gbogbo wa ilẹ̀ Yorùbá mégùn family ni gbogbo wa. Nǹkan tá a mọ̀ nìyẹn. Èèyàn tó bá ka history dáadáa á mọ̀ wípé gbogbo àwọn ègún Benin Kútọ́nù all those places Togo ni o. Ẹni tó bá ka history á mọ̀ wípé ọmọ ìyá wa ni gbogbo wọn pátá. Ṣùgbọ́n bó ṣe jẹ́ ọmọ ìyá wa tó language wa different, culture wa ó different náà. Torí òòṣà tó ń bọ légùn ó yàtọ̀ sáwọn òòṣà tó ń bọ mí. Àwọn olóró máa ń kọrin kan ta ló lọ mégùn máa wo orò ègùn òjá mọ ṣàgbétọ́. Torí àwọn ègùn ló ní ṣàgbétọ́. Wọ́n máa Abẹ́òkúta bá wa ń ṣe ṣàgbétọ́ kan sí ni wọ́n máa sọ pé àmọ́ bíi tí kìíní ìdíṣẹ́ wa o. Ó dàbí ká máa sọ gẹ̀lẹ́dẹ́ ni ìbára lónìí. Ifá tún sọ Ifá confirm nínú di amilẹkẹ ní ọ̀pọ̀lọpọ̀ Ifá náà tún sọ bẹ́ẹ̀. So ibi tí mò ń sọ fún wa ni wípé Ifá wá sọ fún wa pé ohun ègún kò jọ tẹ̀gbá. Pé voice kí ló ń pè ní ohun voice pé voice ègún kò jọ tẹ̀gbá o tẹ̀gbá ò jọ tọ̀yọ́ o. That means pé o ò lè wò pé nǹkan tí lágbájá yìí ṣe tó bá ẹlẹ́dàá ẹ̀ mu kò sí assurance pé ó lè bá ẹlẹ́dàá tiẹ̀ náà mu torí ohun tó bá ẹlẹ́dàá oníkálukú gbogbo wa mú bá ṣe wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ló ṣe jẹ́ wípé Ifá yìí jẹ́ ká mọ̀ wípé ohun ègún òjọ́ tẹ̀gbá bẹ́ẹ̀ ni tẹ̀gbá òjọ́ tọ̀yọ́ pẹ́ ẹ̀ bá kan òní kan rí ìyẹn bá fó gbé ìyí tí lọ gbọmọ òfún tọ́ wọ́n ló ká ń lẹ̀ bọ́ ni kó ṣe ògbè òun ló rọ́mọ òfún pé ó ní òfún kó jọ ọmọ ẹ̀ yìí kó fóun tọ̀. Mo fẹ́ ká mọ̀ wípé àwọn ẹlòmíì wà tó bá gba ọmọ tọ́ títí wọn ò ní fẹ́ release ọmọ yẹn fáwọn fẹ́ni tó dẹ̀ lọ́mọ mọ́. Ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mọ nǹkan tó jẹ́ tiẹ̀ mọ nǹkan tí ò ń ṣe tiẹ̀. Ó gba ọmọ tọ́ ni kò túmọ̀ sí wípé kọ́mọ yẹn kó forget àwọn parent yẹ kó gbàgbé pé òun ò ní parent mọ̀ láyé nígbà tó dẹ̀ ti gbà tọ́. Ṣé àwọn parent yẹn tó bá ṣì wà láyé tó dẹ̀ rí wípé o ti fẹ́ gbọmọ àwọn lọ́wọ́ àwọn kí ni ìwọ rò pọ̀ máa ṣe sí ẹ? Ó máa ṣàṣì ẹ ní point kan nìyẹn. Kí ni wọ́n máa ṣe? Wọ́n máa ṣàṣì ẹ ní àkọ́kọ́ nìyẹn. Ọmọ ẹlòmíì wà tí wọ́n gbàtọ̀ tí wọ́n mọ̀ ipá gbàlagbà nìyá ẹ̀ tó dẹ̀ jẹ́ ń gbọ́dẹ̀ ti gbẹ̀yẹ. A bá wọnú ilé ẹ wá wọ́n á dẹ̀ máa fi ilé ẹ ṣe experiment. Gbogbo ẹyẹ tó ṣẹ̀ṣẹ̀ fún láti ibẹ̀ ó máa pọ ẹyẹ sọ́mọ tó bí nínú. Let's take for example tó bá gbọmọ ọ̀dọ̀ tó ń smoke tó gba àwọn ọmọọṣẹ́ tó ń smoke tí ò bá múra tó bá ṣe ń gba àwọn ọmọọṣẹ́ mi báyìí
wọ́n máa nǹkan táwọn ń ṣe yẹn habit wọ́n máa fi kọ́ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ dé ni. la ṣe gbọ́dọ̀ máa monitor gbogbo nǹkan wa dáadáa. tó bá gba ọmọ ọ̀dọ̀ tí wo òkú mọ̀ pé lesbian ló gbà ó wá ń fọmọ obìnrin tì í àti ibẹ̀ ìwọ dẹ̀ ti lọ bí iṣẹ́. mo fẹ́ ká lísìn o, ìwọ ti lọ bí iṣẹ́ nígbà tí wọ́n alẹ́ ló ń dé kódà ọmọ ọ̀dọ̀ àtọmọ ẹ lọ́jọ́ ń wà. jọ báwo ló ṣe fẹ́ mọ̀ bóyá ọmọ ọ̀dọ̀ yẹn ò tí ì gbogbo nǹkan tó ń ṣe yẹn kò tí ì transplant ẹ̀ sára ọmọ yẹn? báwo ló ṣe fẹ́ mọ̀? báwo ló ṣe fẹ́ mọ̀? torí ọ̀pọ̀lọpọ̀ wa níbi àgbàtọ́ ọmọ àti fi ba ilé wa jẹ́. torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ká máa gba ọmọ tọ́ iṣẹ́ tó lágbára ni, kì í ṣe kọta kan máa risk. wọn kì í risk ẹ̀ nílẹ̀ Yorùbá. tó bá ti dáfá tí fọba ti sọ pé má gbà tọ́ o sáré ni. torí kan tó máa damage ó lè máa restore mọ́. kì í ṣe gbogbo kan tó bá damage ló ń restore o. ṣé gbogbo kan tó bá damage ló ń restore ni? kì í ṣe gbogbo ẹ̀. ìmí ìwà tó bá ti damage báyìí kò lè restore mọ́. ká má fafágùn tí nǹkan mi bá ti damage àti restore nǹkan yẹn padà ó lè má lè restore mọ́ táyé máa fi parẹ́. So this is the reason tá a gbọ́dọ̀ mọ̀ wípé ó dá ká gbọmọ tọ́ ṣùgbọ́n ó dá ká kọ́kọ́ lọ dá fásì. ọ̀pọ̀lọpọ̀ fá ti sọ nínú ọ̀sátù wípọ̀n ọ̀gán ló gba ọ̀rẹ́ òkété sílé fi bàjẹ́ tí orílẹ̀ ẹ̀ fi do aworo. ní Yorùbá ṣe sọ pé ìgbà tó kété balẹ̀ ọ̀gán jẹ́ ló tó lọ, torí criminal òkété ọ̀daràn ni. nínú ìsà ẹ̀yẹn a tún máa ṣe bí babaláwo, a lọ mẹ́kù rọ fèèkì a máa fi dáfá. ó ò lè wọ ìsà òkété kó má bèkú rọ̀ ńbẹ̀. ó dẹ̀ lórúkọ tó ń pè èkúrò ewúsà ni, èkúrò ewúsà òfo ni. ifá burúkú ló fi ń ṣe àwọn agbélépọ̀ tata rẹ̀ dá àwọn bàbá tagiri àwọn onífá lọ́mọ yẹn, èmi ò mọ̀ fá. bọ́ ibi tí mò ń lọ fún wa lónìí wípé ẹlòmíì wá ìwọ gbà sílé ọ̀rẹ́ ẹ̀ tó ti rí tipẹ́ ní 5 years ago ó wá sunkún wá bá ẹ ó lóun fẹ́ wá máa gbé ọ̀dọ̀ ẹ, ó lè jẹ́ òun ló máa padà lé ẹ kó lé ìṣebó ti ní fọkànbalẹ̀ tẹ́lẹ̀. ó gbọ́dọ̀ dáfá sí i. ẹni tó dé ṣé plus ló jẹ́ bó ṣe wáyé tó fẹ́ wá stay sílé mi àbí minus ni. nínú ogbè tọmọkùnrin má gbàgbé o, ìrókò ẹ̀lùjù ó gbàlejò ẹlẹgẹ́ sílé. o ò lè dédé gbàyàn sílé. áyán ó lọ kó rẹ̀ dìyẹ lẹ́rú bóun fẹ́ ra ọmọ ọ̀dọ̀, áyán wà lọ rẹ̀ dìyẹ. tani o ti mọ̀ pé dìyẹ ló máa ṣáyán pa? tani o ti mọ̀ pé dìyẹ ló máa ṣáyán pa? ló sì jẹ́ wípé a lè dédé máa rìnrìn àjò nílé ayé tá a wà yìí. ilé ayé tá a wà yìí ó gbà ká kọ́gbọ́n, ó gbà ká máa dáfá, ó gbà ká máa rú, ó gbà ká máa ṣètùtù, ká má fi ṣẹ̀ṣẹ̀ ṣeré. gbogbo ẹ̀yin tẹ́ ń kí wa akẹ́yìn náà padà, inú yín á dùn o. ó gbà ká máa mójútó ọ̀rọ̀ ara wa, torí pé à ń gba ọmọ tọ́ ó jẹ́ nǹkan tó nágbára nílẹ̀ Yorùbá. ẹlòmíì wà amọ́mọ́ àbúrò ẹ̀ àgbàtọ́, o gbọ́dọ̀ dá fásikò tó ṣe, torí intention tiẹ̀ lè da ṣùgbọ́n ẹni tó fẹ́ gbọmọ ẹ̀tọ́ tí intention ò bá da sí ẹnkan kí ló fẹ́ ṣe sí? intention tiẹ̀ nìwọ rí, intention tiẹ̀ ó da, ó ní pure mind, èèyàn tó máa ń lànú ni ẹ́, èèyàn tí ò fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ jìyà ni ẹ́, àjíyàn. intention ẹni tó fẹ́ gbọmọ ẹ̀tọ́ àbí ogun tó ń ja ẹni tó fẹ́ gbàtọ́ gọgọ ìdílé wọn, ègún tó wà nílé wọn ò mọ̀ o. tọ́wọ́ wò pé àwọn ọmọ ìdílé táwọn ti ní kò ní yọrí, ìwọ ló wá fẹ́ gbọmọ ẹ̀tọ́ ló fẹ́ káyé ẹ̀ kó yọrí, ogun ti ní problem láti bẹ̀. torí pé ogun ológun ó ti di plus mọ́ ogun ẹ̀. gbogbo tẹ́lẹ̀ mi máa sọ pé iṣẹ́ mi kí ló wá fogun nínú ayé mi báyìí, mi ìdẹ́ kí n ro bí ròyàn
dáadáa tó ń ṣe ó máa ń fogun nínú ayé yàn kó lọ́mọ tó bá ti mọ̀ pé yàn dáadáa ní ẹ ogun kan nìyẹn lọ́tọ̀ má dára ẹ láàmú o tó bá ti ń ṣe dáadáa máa prepare fogun pẹ̀lú ẹ̀ dáadáa àtógun ọmọ ìyá ni wọ́n jìnnà síra wọn ìwọ tó bá ti jó nínú ire tó ti jẹ́ pé dáadáa ló fẹ́ máa ṣe mọ̀ pé o ní ogun o má tún ẹ́fà wá béèrè lọ́wọ́ mi pé kí ló fogun o dáadáa tó ń ṣe ogun ni o kò dẹ̀ ṣe má ṣe torí gbogbo ọ̀la ti mọ̀ pé nǹkan tá a bá gbìn náà là ń ká dáadáa yóò ṣe má ṣe ṣé o máa náà ní ṣe dáadáa ni ẹ má ṣe àwọ̀ nǹkan tó fẹ́ ká bọ̀ tó bá ti ń ṣe mọ̀ wípé o gbọ́dọ̀ máa plan o gbọ́dọ̀ máa ṣe ètùtù ogun ni lọ́tọ̀ o má lọ ṣe mistake pé ibo logun ti ń jà ẹ́ torí intention ẹ̀ ni pé o fẹ́ hustle láti gbé gbogbo ìdílé ẹ̀ dìde ogun kan nìyẹn lọ́tọ̀ pé kọ́ ló ń tiẹ̀ jẹ́ kí n la mi ìfẹ́ kábúrò mi sọ́fà mi ìfẹ́ kẹ́gbọ́n mi kọ́kọ́ sọ́fà ogun kan nìyẹn it's part of problem torí pé intention ẹ̀ ti fẹ́ help àwọn èèyàn tó lógun ìwọ náà ti lógun ó ti lógun ogun ni so nǹkan púpọ̀ wà fún wa láti kọ́ nínú ẹ̀kọ́ nípa à ń gba ọmọ tọ́ torí pé àgbàtọ́ ọmọ nígbà míì ọmọ ọ̀dọ̀ lẹ́lòmíì gbà o ni ìyàwó ló ń da ọkọ láàmú pé jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ọmọ ọ̀dọ̀ I need the house help I need the housemaid ọwọ́ àgbà tán ọkọ bẹ̀rẹ̀ sí ní bí ọmọ ọ̀dọ̀ sun ọmọ ọ̀dọ̀ lóyún fọ́kọ ṣé kò ṣẹlẹ̀ ń yẹ Yorùbá ni ṣẹ́ lè ka ọmọ ọ̀dọ̀ ti wá lóyún fọ́kọ ṣe mọ̀ pé ilé yẹn ti ṣe kí ni ilé ti damage kí ló fà á àwọn ọlọ́fàá ó yẹ kó dáfá sí kí wọ́n tó gba ọmọ ọ̀dọ̀ òun lè má rẹwà rárá lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ṣùgbọ́n bí ọjọ́ kankan ti mu tí yó àwọn ayédètún tẹ̀lé ọmọ ọ̀dọ̀ náà fún ara ẹ̀ pé gbọ́dọ̀ ṣiṣẹ́ níbi tó wà ogun bá pé méjì ló ṣe jẹ́ wípé discipline wa ó wà important ẹ̀mí burúkú àwọn ajogun máa gbé ẹ̀wọ̀ tí wọ́gun ò bá ní discipline imagine kò ti mọ tí yó o gbọ́dọ̀ mọ iye ọtí tó lè mu bí mo ṣe wà ní sí ilé ọtí ní ilé babaláwo torí pé àwa nílẹ̀ Yorùbá ọtí jẹ́ nǹkan tó nágbára ẹ̀yin lẹ́yìn kà sí kíní ìwúre là ń fọtí ṣe ìwúre lọ́tí ìwúre ni ọtí ò sì fún ká máa abuse ẹ̀ àwa làwọn èèyàn ló ń abuse ọtí wà nínú origin wọ́n wà nínú nǹkan tó nágbára nílẹ̀ Yorùbá tó yẹ pé kò síbi tá a bá ti fẹ́ ṣe prayer ó gbọ́dọ̀ wà níbẹ̀ tí ó bá sí ń bẹ̀ ìwúre ò tí pè òun làwọn bàbá wa fi ń wúre torí wọ́n ní gbàgbọ́ nínú ẹ̀ torí àṣẹ ni ṣùgbọ́n púpọ̀ nínú wa ń sin tó bá kàgbó jẹ̀dí sílé ògógóró lẹ lómi fẹ́ máa pa ó fún fẹ́ máa gbó jẹ̀dí nígbà tó dàgbò ṣìnáàbù kan sínú àgbo jẹ̀dí tí wọ́n dẹ̀ ti mú àfù jẹ̀dí kan ló mú ògógóró ló mú kí ló ń parọ́ àti máa abuse oògùn ilẹ̀ wa jù òun ló fà táwọn dókítà ìgbàlódé ìsìn tó fi ń kọ̀ndẹ́mù kan wá fún wa torí pé ìṣe la máa abuse ẹ̀ so nǹkan tí ò dẹ̀ ní dosage odi ló máa ṣiṣẹ́ lára iṣẹ́ òdì ló máa ṣe tó bá kàgbò jẹ̀dí sílé ipò ohun jù láyè kò yẹ kó ju ṣọ́ọ̀tì kan lọ léde èdè dẹ̀ ni kì í ṣe pé wàá mu ṣọ́ọ̀tì kan láàárọ̀ o mu ṣọ́ọ̀tì kan lọ́sàn-án o mu ṣọ́ọ̀tì kan lálẹ́ akíló ogógóró ló fẹ́ mu kì í ṣe tàgbò jẹ̀dí bá tàgbò jẹ̀dí wá ti mu ṣọ́ọ̀tì kan ìgbà yẹn ló máa ṣiṣẹ́ tó bá ti lo dosage oògùn iṣẹ́ òdì ló máa ń ṣe nǹkan tá a mọ̀ nìyẹn iṣẹ́ òdì ló máa ń ṣe ó wá dàbí pé wọn ò fẹ́ ká lò nǹkan lẹ́wà mọ́ káwa náà mọ̀ fúnra wa wípé a ti ń abuse àwọn nǹkan yìí jù wọn ò ṣe ọtí wípé ká lè máa mú yó ifá nìdí ràn babaláwo tí dé afọ́tí ọtí ráyé àpinmu ifá má jẹ́ káyé fi mí ṣàpinmu ẹni tó bá ti mu ọtí yó ó ti dẹni àpinmu owó tó bá wà lápò ẹ̀ wọ́n á kó nǹkan ẹ̀ wọ́n á mu nǹkan tí ó yẹ kó ṣe á ṣe é ẹni tí ó yẹ kó toast á toast ẹ̀ ẹni tó ti yó àbẹ́ni tó gbọ́jà ní tẹ́ni táwọn èèyàn máa dàbí ṣiṣi lójú ẹ̀
ẹni tó ti gbọ́jà ìyá ẹ̀ máa tún dàbí eṣinṣin lójú ẹ̀ ṣe pọ́ mọ́ àlè òṣòro dàmọ́. So all those things kò ń ṣe nǹkan tó yẹ ká máa lò. Ìtanijí tá máa ṣe ní Sunday tó ń bọ̀ òun ni lórí àwọn obìnrin tó jẹ́ pé èrè ló ń bá wọn sùn tán ní dídò làwọn ń lò. Èrè ló ṣe kí ni gbogbo èèyàn tèrè bá ti ń bá sùn ó máa ní mental issue. Gbogbo nǹkan yẹn èèwọ̀ ni o. Ọkùnrin ò dá torí ẹ̀mí lè gbà kọ́kùnrin kankan gorí mọ́ story ló ń sọ. Kò kí sí perfect nílé ayé everybody wá manage ara wọn lé ayé ni that's all. But ọ̀rọ̀ yẹn ò ń sọ̀rọ̀ ìní torí àwọn náà ti gbà nǹkan ní nǹkan tọ́ sílé ẹni bá ti lọ ra wẹ́ẹ̀ sílé tó ti ń lò ogun ó ti wà nínú ogun kò kàn mọ́ ni torí inú ò dùn ó kàn ń parọ́ pé nǹkan yẹn múnú òun dùn ni torí àwàkáwà tó sọ̀rọ̀ àwa ti ṣe 100% find this ṣùgbọ́n fáwọn nípa lẹ́yìn gbogbo wa torí wípé àwọn ò mọ̀ wípé gbogbo èrò ọkàn ọkùnrin àtobìnrin ni wípé torí sẹ́ẹ̀sì la ṣe ń fẹ́ra wa kò dẹ̀ ń ṣe torí ẹnìkan kò ń ṣe torí ẹnìkan la ṣe ń fẹ́ra wa. Ọkùnrin àtobìnrin ti nígbàgbọ́ wípé ṣáwo ò mọ̀ wípé kò sí bí o ṣe máa làlùyọ lọ́kùnrin tí ò ní sóbìnrin gidi ní ẹ̀gbẹ́ ẹ̀ kò sí bó ṣe máa làlùyọ lóbìnrin tí ò ní sọ́kùnrin gidi lẹ́gbẹ́ o àti manage àwọn nǹkan tá à ń sọ yìí o ò ní rí manage bó ṣe jẹ́ kó o manage ẹ̀ loss ẹ máa pọ̀ ju plus ẹ lọ. Sọ pé ò ní là bọ̀ nǹkan tó máa lost ó máa lost value ó dàbí kọ́ bá kọ́ náà ń wà lórí tẹ̀sí kó má dẹ̀ sí ìyàwó nínú ilé ẹ̀ ó ti lost value. Ó lost nílẹ̀ Yorùbá sẹ́yìn gbọ́ ríṣà wọ́n ní kò sí ìfọba tí ò ní olórí ìyíwó ló wà fún olórí tí ò ní ọrọ̀ adé orí náà ó máa ń jẹ́ kí èèyàn lost value ni. Àwa ń sọ̀rọ̀ lórí ká máa gba ọmọ tọ́ ó wà important fún wa láti máa dáfá lórí ẹ̀ o ọmọ ẹlòmíì ìgbàtọ̀ tó fi dẹ́dùn àárín lẹ̀ lẹ́yìn ọ̀tọ̀ Ọlọ́run ti kẹ́ tó ti là tó ti lu tẹ́lẹ̀ nígbà tó ti gbọmọ tọ́ gbogbo nǹkan ẹ̀ wí ló ṣe òun ò dẹ̀ mọ̀ pé òun tó fogun báwo ló ṣe fẹ́ mọ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ níbi à ń dáfá níbi à ń ṣètùtù Ifá máa help wa torí pé àwọn ọmọ kan wà tó bá ti gbà wọ́n tọ́ àti ilé wọn tún máa wá dogo ok o ti gbọmọ yẹn tọ́ ọmọ yẹn dẹ̀ ti use mọ́ ẹ o ti fẹ́ràn ra yín ọmọ dẹ̀ ti wò pé òun ò lọ́bi ọkọ mọ́ òun ti débi tó òun fẹ́ dé sí ìwà dáfá Ifá wa sọ fún ẹ pé ọmọ yìí problem child ni discharge ẹ ó máa affect family tiẹ̀ and your family first ìgbésí ayé ẹ ni first o gbọ́dọ̀ love ara ẹ first tó o bá ti put ara ẹ first o ti lost o ti sọnù àwọn tó o put first yẹn ló máa padà wá fi ẹ̀ṣẹ̀ sìn kì í ṣe pé à ń downgrade o bó ṣe rí lèmi sọ yẹn put ara ẹ first put àwọn ọmọ ẹ first ọ̀nà ọmọ ẹni ò ní ṣètì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹ lòmíì ọmọ ẹni lọmọ ẹni ń jẹ́ òun fẹ́ràn ọmọ ọ̀dọ̀jọ́ ọmọ ẹ lọ dey play tó bá yá wàá mọ̀ bóyá wọ́n ló bí àbúrò kan ló bí tó bá yá ọ̀rọ̀ máa sọ rẹ̀ so all those things ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ó gbé gbọ́mọ òfin tán lóòótọ́ ṣùgbọ́n kò ní sinmi lájọ́ tó ti gbọ́mọ òfin tán gbogbo ohun tó ń ṣe ò lójú ó jù sókè ó wá ó fọ́n kò dùn àbẹ̀rẹ̀ ẹ̀yìn wò ìbológún ti ń ja òun wọn ló gbọ́mọ ẹnìkan tọ́ o pípẹ́ ni tó dẹ̀ gbọ́mọ ẹ̀ tán yẹn gangan ló ń jà lógun ṣáwa lè mọ̀ wípé ká gbọ́mọ èèyàn tọ́ ogun wà ń bẹ̀ náà oore la fẹ́ ṣe oore ò ní dibi mọ́ wa lọ́wọ́ so mo fẹ́ ká mọ̀ wípé ká máa allow àwọn kankan nínú ayé wa ó wà important ló ṣe jẹ́ wípé tá bá gba ọmọ ọ̀dọ̀ tọ́ ẹ jẹ́ ká máa rántí wípé àyè ọ̀tọ̀ ní ká máa fi sí ọmọ tiwa àyè ọ̀tọ̀ ní ká máa fi sí torí pé ọmọ ẹni ò ń ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o ọmọ ẹni lọmọ ẹni ń jẹ o ó gbé gbọmọ òfin tọ́ gbogbo nǹkan bá dojú rú
ilé tí wọ́n ti dẹni tí wọ́n ń jẹ tàárọ̀ tọ̀sán tálẹ́, àjọ tó gbé ti dé, ó di pé agídí ló fi rí tàárọ̀ jẹ, ó wá sọ pé àmúwọ́ Ọlọ́run ni. Ó rí bẹ́ẹ̀ ni, ó tún wá ń pe ẹni yẹn ọmọ tó kú gbàtọ̀ tó mọ̀ pé ibẹ̀ lógún tí ń jà pé àbó ò rí báyìí, ó ṣe wá jẹ́ gbà tó dé nǹkan dẹ̀ da tẹ́lẹ̀ ẹ̀bọ̀ àwọn ọmọ ìpé ó rí bẹ́ẹ̀ ni, oṣù kìíní ó rí bẹ́ẹ̀, oṣù kejì tí nǹkan tó bá rí pé nǹkan lọ dáadáa tẹ́lẹ̀ tó tí nǹkan yí bírí lọ dáfà nǹkan tí ń rọ̀ǹgì ní somewhere, nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ tó ń click kí ló lè fà á tí ò click mọ́, nǹkan kan tí ń rọ̀ǹgì ní náà. Generator tó ti ń ṣiṣẹ́ ó di pé ó paná lójijì, ṣé ó kọ́ dédé paná ni àbí? Nǹkan kan tí ń rọ̀ǹgì ní. Kádẹ̀ wá solution fún, má dẹ̀ jẹ́ kó hard fún ẹ láti take decision tí Ifá bá fún ẹ. Láfíà tó ti dáfá tí Ifá ti sọ fún ẹ pé ọmọ tó gbà tọ́ ẹ ló ń jà ẹ lógun o tún sì ń béèrè pé bọ́ríbọ̀yè ẹbọ o ni mo lè rú tí òfin ní àfẹ́ẹ̀tì mi lè lé ọmọ yẹn kíní kan, ọmọ yẹn àtijọ́ wọnú ra wọ ẹ kò sí wàhálà, wọ́n rúbọ fún ẹ wọ́n náà ní rúbọ fún ẹ, ṣé bí wo ló ní problem ẹ? Wo ló ní problem now? After tí Ifá ti bá wa sọ̀rọ̀, ẹbọ tó máa rú, ẹbọ tí nǹkan yẹn tó máa easy fún ẹ láti discharge, ìfúnlò kan tó bá ti ń rúbọ tán, ẹbọ yẹn gangan ló máa bẹ discharge ẹni yẹn, ẹbọ yẹn ló máa bẹ discharge ẹni tí Ifá ti sọ fún ẹ pé ó ń fa ogun nínú ayé yẹn. Tó bá ti rúbọ báyìí easily lẹni ẹ máa work out kó nínú ayé ẹ torí pé ó ti ṣètùtù ẹ. Wàá rúbọ ogbe ṣe kí ni ogbe ìfohùnfólóhùn kọ́hùn ò mọ́. Ẹlòmíì wà gbèsè tó jẹ sọ́hun ẹ̀ ló ń fa ogun fún un, it's still part of kí nǹkan oníkan wà lọ́wọ́ èèyàn. Ẹlòmíì wà ìyàwó níyàwó ló ń gorí ẹ̀ tí nǹkan ẹ̀ fi ń dojú rú. Ẹlòmíì wà ọkọ lọ́kọ. All those things a gbọ́dọ̀ mójútó wípé ilé ayé yìí a gbọ́dọ̀ ní discipline, a gbọ́dọ̀ máa wà careful. Gbogbo nǹkan tí ò bá ti ń ṣe tọ̀dọ̀ wa a gbọ́dọ̀ máa fẹ́ ajá kẹ̀ ká fẹ́ sọ di tọ̀dọ̀ wa. A ní kó má fẹ́ràn ọmọ ọlọ́mọ bó jẹ́ kó ọmọ ọlọ́mọ náà mọ òbí ẹ̀, torí pé àwọn òbí ẹ̀ tó fẹ́ kọ́ mọ̀ lónìí wọ́n máa di obstacle sínú ayé ìwọ náà lọ́la. Wọ́n á ní gbọmọ mọ́ àwọn lọ́wọ́ torí owó tó ti máa pọ̀ sínú ọmọ yẹn gan tó bá ti ń ra àwọn parent ẹ̀ náà máa bí ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Àwọn parent ẹ̀ náà dẹ̀ máa jáde káàkiri wá ní pé ogun lọ́ fi dánmọ́ yín mọ́lẹ̀, ìwọ ò dẹ̀ fògùn dé mọ́lẹ̀, brainwash àwọn level British ló lò fún ayé ò ní brainwash wa sódì o. So Ifá ò ní pa àlẹ́yìn wa. Ẹ̀kọ́ tí Ifá yìí náà ń kọ́ wa ni wípé Ifá ò ní ká máa gbọmọ tọ́ ṣùgbọ́n ká béèrè sí i títí kọ ọmọ ọṣẹ́. Má kàn wò pé ọmọ ọṣẹ́ tí mo gbà yìí fa ní èmi tó kémi nìkan mo ti ń dá igbá gbé tẹ́lẹ̀, mo á ṣe ní ìwúre fún gbogbo ojú tó ń wò mí lónìí. Ní àṣẹ ọba dániwáyé àní ṣe ọmọ tọ́ o, àní ṣe ọmọ gbà, oore tá máa ṣe tó máa dibi mọ́ wa lọ́wọ́ àní ṣe. Mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo oore tá máa ṣe tó máa dibi mọ́ wa lọ́wọ́ àní ṣe. Elédùmarè àbáwá ti wọgbó lọ, a ò ní ṣẹlẹ́yà o, ara ò ní ní wá o, a ní ká góńgó ṣọdún o. Ọdún 2025 yìí ní April tá a wà oṣù kẹrin, ẹ̀rín lọ́rin fọ náà tí o ní àṣẹ ọba dániwáyé orígun mẹ́rin náà nílé máa ń ní. Ire mẹ́rin mẹ́rin ayé máa fi jì wá, ire mẹ́rin mẹ́rin ayé máa fi jì wá o. Ọmọ wa ò ní kú, a ní ṣàṣedànù. Ó gbégbá o, ó bá lọ fohùn fólóhùn ọ̀hún ẹ̀ bá mọ́.